mo kí ẹ̀yin olólùfẹ́ mi Ifá Olóòótọ́, ojú tẹ́ fi ń wò mí ojú yín ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí yín ò ní di. Tòfútàrùn kó gbé ìgbẹ́wò wá kí towó tọmọ kó yá lékè sí gbogbo wa. Ní òní wọ́n tún ti béèrè lọ́wọ́ mi. Ìbéèrè tẹ́ni yìí dẹ̀ béèrè, ìdáhùn rẹ̀ ó wúlò fún gbogbo wa. Pàápàá jùlọ àwa tí a bá ti sinmi ọmọ ní bíbí tó jẹ́ pé a sì tún bímọ, a tún ṣe àjò ọmọ, a tún ṣe òwò ọmọ. Ìdáhùn sí béèrè yìí ó wúlò fún wa. Àwa tá a ti sinmi ọmọ náà ní bíbí tá a náà bímọ mọ́, ṣùgbọ́n tá a mọ̀ wípé ọwọ́ tó ṣẹ́gun sí ló yẹ kó jadun ọbẹ̀. Tá a mọ̀ pé pàtàkì ni fún wa láti jèrè àwọn ọmọ wa. Fídíò yìí kò ń ṣe nǹkan tẹ́ máa fojú fò. Ẹ bá mi try kẹ́ share fídíò yìí, ẹ share rẹ̀ lógúnlógún, ẹ share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ pín nígbànígbà, ẹ jẹ́ káwọn èèyàn jàǹfààní ìdáhùn sí béèrè mi yìí. Ìwọ tó ní bá jẹ́jọ́ àkọ́kọ́ tó máa ṣalábàápàdé fídíò wa, try kó subscribe sí channel wa so that a bá ti ń fi àwọn programs wa lọ́lọ́kan ọ̀jọ̀kan síbi ibẹ̀ wá lè máa láǹfààní àti máa wò. Kí ni ìbéèrè tẹni náà béèrè? Wọ́n ní Ifá Olóòótọ́, à ń náwó lé àwọn ọmọ lórí gan lásìkò tá a wà yìí, ṣùgbọ́n tó bani lọ́kàn jẹ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá a náwó lé lórí yìí òun la jèrè wọn. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló dé? Réètì táwọn ọmọ fi ń yá ìyàkuyà máwọn òbí lọ́wọ́ lásìkò tá a wà yìí kò kí ń ṣe nǹkan tó dáa. Kí la lè ṣe Ifá Olóòótọ́ àti pé kí ló ń fà á? Ìbéèrè tẹ́ni yìí béèrè ó jẹ́ ìbéèrè kan tó rí bákan. Mi bá máa sọ̀rọ̀ lórí ìbéèrè yìí, ṣùgbọ́n torí ọ̀rọ̀ ọmọ tí mo gbọ́, gbogbo wa náà ni abiyamọ. Adẹ̀bẹ̀ Elédùmarè wípé kí gbogbo abiyamọ ayé ká má fẹ̀yìntì sunkún àwọn ọmọ wa, kí gbogbo abiyamọ ayé ká jèrè àwọn ọmọ wa. Reason yẹn tí màá ṣe try láti address ọ̀rọ̀ yìí nítorí pé mẹ́ni tí ọ̀rọ̀ tá a bá tún sọ tó tún máa wúlò fún ẹni náà ní Ifá Olóòótọ́. Kí la lè ṣe tá a fi lè jèrè àwọn ọmọ wa? Kí la lè ṣe láti fi dáàbò bo àwọn ọmọ wa nínú ogun ayé? Ifá sọ̀rọ̀, Ifá ní ìsáná ò lè kúkú, ẹja ni ò ní tán, ọ̀pọ̀lọ́ ò di yèyè ìjà mọ́sẹ̀ ká mú jagun àpínni. Adúfá fọ́pẹ́ ṣẹ̀gìṣẹ̀gì ń so kọ́mọ́ lọ sódò àwọn ìrìnmògún, ọ̀pẹ́ ṣẹ̀gìṣẹ̀gì. Ifá jẹ́ kí n bí aláàánú lọ́mọ. Gbogbo wa àwọn ọmọ wa ò láàánú wa lójú, torí pé ọmọ tó bá ní àánú òbí ẹ̀ lójú, òun ni gbogbo nǹkan tóbi bá sọ ló máa wọ ọmọ yẹn létí. Ọmọ tó bá ní àánú òbí ẹ̀ lójú, òun ló jẹ́ wípé even kí àwọn peer group kan fẹ́ influence negatively, a máa rántí àwọn òbí ẹ̀. Òun nìtúmọ̀ wípé lágbájá rántí ọmọ ẹni tó ṣe, ẹni tí ò níyà kì í dégbò ẹ̀yìn. Ìtumọ̀ fáyẹn nìyẹn. Àwa òbí àtàlágbàtọ́, mo fẹ́ ká mọ̀ nǹkan kan lónìí o. Oríire ọmọ ní ṣíṣe kò ní ṣe pẹ̀lú luxury life tẹ subject ọmọ yẹn sí. Dáadáa ọmọ ní jíjẹ́ nínú ayé kò ní ṣe pẹ̀lú arówó fi tọ́ wọn àbá àrówó fi tọ́ wọn. Torí pé ọmọ tá a bí tá a pa màálù kò ní kó sóríire ju eléyìí tá a bí tá a pa ẹdìẹ lọ. Eléyìí tá a bí tá a pa ẹdìẹ kò ní eléyìí tá a bí tá a pa nǹkankan kò ní kó má sóríire ju àwọn méjèèjì lọ, àtẹléyìí tá a pa ẹdìẹ àtẹléyìí tá a pa màálù fún. Kí ni mò ń try láti sọ? Ohun tí ọmọ kọ̀ọ̀kan ó jẹ nínú ayé tá a wà yìí ó wà lọ́wọ́ àwọn òbí ẹ̀. Bẹ́ẹ̀ ni o. Ohun tí ọmọ kọ̀ọ̀kan ó jẹ nínú ayé ó wà lọ́wọ́ ìyá ẹ̀, ó wà lọ́wọ́ bàbá ẹ̀. Ifá tó ní yeye ọmọ lolóṣì ọmọ, ìyè ológo sẹ́ ìbárò ológo sẹ́ ìbálà, yeye ọmọ lolóṣì ọmọ. Yeye ọmọ náà lọ́lọ́lá ọmọ, ìyá ọ̀kìn rú òun lọ̀kìn fi là, yeye ọmọ náà lọ́lọ́lá ọmọ. Kí ni mò ń tẹ̀ láti sọ náà ni wípé dáadáa táwọn ọmọ wa ó ṣe ó wà lọ́wọ́ àwọn òbí wọn. Tá a bá ṣe tẹ́ bẹ́ẹ̀dì wa náà làwọn máa ṣe sùn sí bíbẹ̀. Ó dáa kọ́rọ̀ mi mọ́ bá ṣe jẹ́ àwítúnwí asán àbí ìpanulé ìpè lásán. Kí ni nǹkan tí Ifá ní ká ṣe láti lè fi jèrè àwọn ọmọ wa? Àkọ́kọ́ ń bẹ, Ifá jẹ́ kí gbogbo òbí àtàlágbàtọ́ mọ̀ wípé a gbọ́dọ̀ mọ ọmọ tá a bí o. Bẹ́ẹ̀ ni, ẹ gbọ́dọ̀ mọ ọmọ tẹ́ ẹ bí àbí ọmọ tẹ́ ẹ fẹ́ gbà wò. Bẹ́ẹ̀ ni, ìwọ òbí tó bí ọmọ sílẹ̀ tó mọ̀rú ọmọ tó bí, ó dàbí pé ó ń tanra rẹ jẹ ni o. Ẹ má bínú, ọ̀rọ̀ yìí lè wà toxic. Ìwọ òbí tó bí ọmọ sílẹ̀ tó mọ ọmọ tó bí tó dá ọmọ ẹ mọ̀, ó ń tan rẹ jẹ lásán ni o. Báwo ló ṣe fẹ́ mọ ọmọ ẹ? O ní láti mọ ìpín ọmọ yẹn. Wọ́n ní ká máa ṣe ṣèǹtáyé fọ́mọ àbí àkọsẹ̀jáyé. Wọ́n ní ká ṣe fún ọmọ. Kí náà ṣe ní ká ṣe náà ni wípé ká lè mọrú ọmọ tá a bí. Because wọ́n ní ilẹ̀ tí ò bá tójú ẹni ṣú àkì í mọ̀rin bẹ̀rìn lókun. Ọmọ tó bí tó mọrú ọmọ yẹn, tó mọ kí ni ìpín ẹ̀ ń sọ, kí ni irú ìpín tọmọ yẹn gbé wá sílé ayé, ó máa difficult fún ẹ láti mọ báwo ló ṣe fẹ́ tọ́jú ọmọ yẹn, báwo ló ṣe fẹ́ ṣàmójútó ẹ̀, báwo ló ṣe fẹ́ wo ọmọ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ òbí láyé tá a wáyé ló jẹ́ wípé a believe wípé kọ́mọ wa kó kàn gbé luxury life, kára Lacoste fún wọn, kára Prada fún wọn, kára Zara fún wọn,
kára LV kára fáwọn ọmọ yẹn, kára Rolex fún wọn, kára gold fún wọn, kára diamond fún wọn, kára expensive bag kára fún wọn, kára toy fún wọn, káwọn ọmọ lọ sí vacation. Òun ni a fi lè tọ́jú ọmọ tó lè jẹ́ kó ọmọ ṣe dáadáa. Ká fi àwọn ọmọ wa sí school tó wá expensive jù lágbàáyé. Bẹ́ẹ̀ ni ó dáa, mi ní ká má ṣe, nítorí pé torí ọmọ náà la ṣe ń ṣiṣẹ́, torí káwọn ọmọ wa dẹ̀ lè gbádùn, òun náà la ṣe ń ṣe wàhálà káàkiri. Ó dáa bẹ́ẹ̀, ó dẹ̀ wuyì, ó dẹ̀ wojú rí. Ṣùgbọ́n àwọn òbí àtàlágbàtọ́ eléyìí nìkan kọ́ la fi ń tọ́jú ọmọ o. Bẹ́ẹ̀ ni èyí nìkan kọ́ la fi ń tọ́jú ọmọ o. Ọ̀pọ̀lọpọ̀ òbí ló jẹ́ wípé kò mọ nǹkan kan tí ìgbésí ayé ọmọ ẹ̀ tó ti entails. Wàá wá rí pé ọmọ rẹ wà ní kò gbọ́rọ̀ sí ọ lẹ́nu, kò lè gbọ́ràn torí pé o ti ń fọmọ yẹn ní èèwọ̀ ìpín ẹ̀jẹ̀. Aṣọ pupa ni mo wọ̀ yìí, bóyá èèwọ̀ ìpín ọmọ mi ni, òun ni bàbá dẹ̀ máa rí níta tó dẹ̀ máa sọ pé ó wù òun fẹ́ kọ́ mọ òun wọ̀ kó fi ṣe photo shoot. O ti ń fọmọ yẹn léèwọ̀ ìpín ẹ̀jẹ̀, automatically ìpín ọmọ yẹn á máa bend díẹ̀díẹ̀. Ọmọ mi wà tó jẹ́ wípé aṣọ dúdú kò bá lára mu, aṣọ dúdú yẹn ni wọ́n máa rà fọ́mọ ẹ̀ torí pé ó jẹ́ designer, torí pé ó fine, torí pé ńgbà tó rí picture yẹn nínú catalog ó wù ẹ́, ó mọ̀ pé òun fọmọ rẹ ní èèwọ̀ ìpín ẹ̀jẹ̀. Àwọn ọmọ mi wà tó jẹ́ wípé ìṣẹ̀dá wọn ò fẹ́ kẹ́ ẹ lọ fi wọ́n síbì kan pé kán bá yín wò wọ́n, wàhálà ló máa jẹ́, torí wọ́n mọ̀ wípé tẹ́ ẹ bá ti lọ fi wọ́n síbì kan, ibi tẹ́ ẹ lọ fi wọ́n sí yẹn bẹ̀ ni wọ́n ti rí ògo ọmọ yẹn, wọ́n dẹ̀ pa ọmọ yẹn, wọ́n á pa tògótògó, tọmọ yẹn ò wá ní jára ayé kò ní jẹ́ rọrùn. Ẹ̀wọ̀n tí Ifá kan sọ, Ifá tó ní agídímọ̀ gbẹ̀yìn awo gúndúá fún gún yóò fi fún sọ ọmọ rẹ̀ fún kúbọ́, àgbélẹ̀rin gbìngbìn awo àkàlàdúrà fàkàlà yóò fi fún wọ ọmọ rẹ̀ fún kúbọ́, ọ̀tẹ̀rẹ̀ ilẹ̀ ń yọ, ọ̀tẹ̀rẹ̀ ilẹ̀ ń yọ, ilẹ̀ ń yọ ara wájú, èrò ẹ̀yìn òfin ẹ̀ sí, adífá fún Ọ̀rúnmìlà bàbá òfin kápò wọ ọmọ rẹ̀ fún kúbọ́. Ikú ṣe bí eré ó pa fún sọ ọmọ gún, ó ṣe bí eré ó pa fún wọ ọmọ àkàlà, ó wá kú kápò wọ ọmọ Ọ̀rúnmìlà. Òun kú náà jọ ń jẹ, òun kú náà jọ mọ, òun kú méjì wọn àdìmúlẹ̀, egun tá a sọ májá lọ́rùn déwọ̀ fàájà, ajé ò gbọ́dọ̀ jájẹ, kò sì gbọ́dọ̀ júnù. Kọ́mọmìlà gangan tó mọ̀ wípé àṣẹ ikú táwọn lọ fọmọ sí lọ́dọ̀, àṣẹ òun ló ń pa àwọn lọ́mọ jẹ, nǹkan ti fẹ́ bàjẹ́. Ọlọ́run ló yọ kápò ọmọ Ọ̀rúnmìlà. Imagine tí Ọ̀rúnmìlà ò bá ti ń ṣe aráyé rọrùn, amònímọ̀lá ọ̀mọ̀ràn tó mọ yóò gbẹ́nù kára wọn, Ọ̀rúnmìlà náà ò bá pàdánù kápò ọmọ tiẹ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ òbí àtàlágbàtọ́ là ń complain. Mi sọ fún wa pé boarding school ò dá o, ẹ má ṣì mí gbọ́ o, ṣùgbọ́n ṣé gbogbo ọmọ ńlá lè lọ fi sí boarding school? Ẹ jẹ́ ká máa bira wa, ṣé gbogbo ọmọ ńlá lè mú lọ síbẹ̀ pé kọ́ ọmọ wa lọ máa gbé boarding school? Ṣé gbogbo ọmọ náà ló dẹ̀ jẹ́ wípé abẹ́ òbí ẹ̀ ló máa gbé tó ti máa là tó ti máa ṣoríire? Àwọn ọmọ kan dẹ̀ ń bẹ tó jẹ́ pé nínú òpin wọn ní gbélé. Bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá fẹ́ rí best of the best àwọn ọmọ yẹn wọn ní gbélé o, ẹ fi wọ́n sọ̀kò sókèrè rere ni. Bẹ́ẹ̀ ni Ifá tó ní ológo sí abara fínífíní dúráfà gbígbó ni wọ́n rán retí òkun lọ rè kájí wálé, agbègbè ni wọ́n rán Ifá retí òkun lọ rè kájí wá fún mi. Tí ojúmọ́ bá mọ́ àparò àpèrá, tó bá dìrọ̀ lẹ́dẹ̀dẹ̀ àparò àpèrá àtòjò àtẹrùn, kò sígbà tá a kẹ́milẹ̀ tí ò sóje, agbègbè ni wọ́n rán Ifá retí òkun lọ rè kájí wá fáwo. Ẹ ti mọ̀ pé irú àwọn ọmọ yẹn wọn ní gbé ibi táwọn òbí wọn bá wà, ẹ fi wọn sọ̀kò sókèrè fẹ́fẹ́ kàn lè bá a ṣe lọ rè kórè wálé. Ẹ rí i pé Ifá ti balance ẹ̀ fún wa. Ṣùgbọ́n tó bá mọ ìpín ọmọ rẹ, tó bá mọ ọmọ tó bí, báwo ló ṣe fẹ́ mi eléyìí? Eléyìí wà nínú ọ̀nà alákọ̀ọ́kọ́ tó jẹ́ wípé a fi lè wo ọmọ tá a fi jèrè rẹ̀, tọmọ yẹn náà fi jèrè ara rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ogun láyé o. Bàbá mi, ìyá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi tó ń wò mí lónìí, ogun láyé o. Má jẹ́ kẹ́nìkan kan tàn ẹ́ jẹ o. Ìta bá nìyẹn o. Báyé dẹ̀ ṣe lọ náà nìyẹn, bí ó dẹ̀ ṣe máa lọ náà nìyẹn. Ogun nílé ayé yìí. Báwo la ṣe wá fẹ́ jagun ayé tá a fi ṣẹ́gun rẹ̀? Ifá já mọ̀ pé tógun là fi jagun ilé ayé tá a fi ṣẹ́gun rẹ̀. Ẹni tó bá fẹ́ jagun ilé ayé tó fẹ́ mórí délé, òun náà wà dira kó gun ayé mọ́ bá a ṣe gbé lọ. Ọ̀nà wo la ṣe lè gbà dira ilé ayé? Ọmọ rẹ tó bí máa ṣe aṣẹ́ta fún wọn láti kékeré. Bẹ́ẹ̀ ni aṣẹ́ta ó wà nínú the most expensive and the most luxury items tó lè fún ọmọ rẹ, tó yẹ pé tọmọ rẹ bá dàgbà ó máa appreciate. Kì í gbó, kì í sá, kì í tí, kì í wà outdated, kódà kò kí ń kú òní gbòróngbà kọ̀ọ̀kan. Kí ni nǹkan tó ń pè ní aṣẹ́ta? Gbogbo alámọ̀ wípé téèyàn ò bá ní ọ̀tá èèyàn ò lè tẹ̀síwájú. Ìwọ tó bá ń sọ pé ò fẹ́ ní ọ̀tá, ò ń tanra rẹ jẹ ni, torí pé ọ̀tá máa jẹ́ kí èèyàn ó tayọ ní gbogbo ibikíbi téèyàn bá dé ni. Ọ̀tá dàbí competitor ni, wọ́n ní tí obìnrin ò bá jowó ọbẹ̀ kì í dùn. Ìwọ tó bá ní ọ̀tá rẹ dàbí striving force, àwọn ni wọ́n mọ̀ tì ọ́ nígbà tó bá fẹ́ ṣubú,
ọ̀tá rẹ ó tún tì ọ́ síwájú, ibi tó yẹ kó o ti dẹra, ibi tó yẹ kó o ti sùn, ibi tó yẹ kó o ti dúró, wàá ti mọ̀ pé mo ní ọ̀tá torí pé tí mo bá ṣubú àwọn ọ̀tá mi á máa fi mí ṣe yẹ̀yẹ́. wà wá pákéjì ara rẹ. wọ́n tó bá jẹ́ òbí tí mọ̀ wípé ọmọ rẹ máa ní ọ̀tá, wọ́n á dẹ̀ máa pàdé ọ̀tá nínú ìrìn àjò ayé wọn, wọ́n á máa ṣe aṣẹ́ta fún wọn. iṣẹ́ táṣẹ́tọ̀ mọ̀ ṣe ni wípé gbogbo àwọn ọ̀tá tó máa fẹ́ pa wọ́n lára, aṣẹ́ta máa ṣẹ́ wọn sẹ́gbẹ́ kan, á máa ṣẹ́ wọn sọ́tún, á máa ṣẹ́ wọn sósì. aṣẹ́ta yìí ni ó máa pave way fáwọn ọmọ rẹ níbi tí wọ́n ti rò pé kò sí ọ̀nà. mú yẹn sọ́wọ́ kó má fi jẹun. lábẹ́ bákan náà ìwọ òbí àtàlágbàtọ́, ọ̀nà tó lè gbà fi tọ́jú ọmọ rẹ kó lè jèrè wọn, máa ṣe ẹ̀yọ́nú fún wọn. bẹ́ẹ̀ ni o, ẹni táyé bá yọ́nú sí òun láyé máa ṣe lóore o. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló sọ pé òun parí skul, òun kàwé, gbogbo òwe ilé ayé ló sọ pé òun kà tán tí ò rí ọ̀nà báyọ níbì kankan nítorí pé ẹ̀yọ́nú ò sí lára ẹ̀, nítorí pé àwọn èèyàn ò fẹ́ràn ẹ̀, nítorí pé àwọn èèyàn ò gbà tiẹ̀. ẹni tẹ́ ẹ̀yọ́nú bá wà lára ẹ̀, nǹkan tó yẹ kéèyàn mẹ́fà pín wọ́n á gbé fóun nìkan. nígbà tó jẹ́ pé wọ́n yọ́nú sí i, nígbà tó jẹ́ pé wọ́n gba titi ẹ̀, nígbà tó jẹ́ pé wọ́n fẹ́ràn ẹ̀, ipò tó apply fún wọn á fún un, eléyìí tí kò apply fún wọn máa fún un. ìwọ òbí àtàlágbàtọ́, bó o ṣe ń ra Lacoste fún ọmọ rẹ, tó ń ra Prada fáwọn ọmọ rẹ, tó ń gbé wọn lọ sí vacation, máa gbé wọn lọ kán máa bọ́ ṣe ẹ̀yọ́nú fáwọn ọmọ yẹn náà kan lè ráyè ṣe. lábẹ́ bákan náà ìwọ òbí àtàlágbàtọ́, máa ṣe dèpènù fáwọn ọmọ rẹ. bẹ́ẹ̀ ni dèpènù máa ṣe fáwọn ọmọ rẹ o. jẹ́ kí n sọ̀dí tí wàá fi ṣe dèpènù fún wọn. ṣé o mọ̀ pé nígbà tọmọ kékeré bá wà, o lè máa tẹ̀lé ọmọ yẹn káàkiri, á lọ sí school, á lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́, á ṣeré káàkiri ládùúgbò, á lọ sọ́tún, á lọ sósì. àwọn ọmọ kéékèèké wọ́n máa ń fi èpè bára wọn ṣeré. àdẹ̀mọ ọmọ tó ní àṣẹ lẹ́nu, àmọ́ ọmọ tó jẹ́ wípé eyín òkè ló kọ́kọ́ wù, àmọ́ tó ní kálukú jẹ tẹ́lẹ̀ ẹnu. níbi táwọn ọmọ bá ti wá ń fẹ́ pè bára wọn ṣeré, èpè míì mọ tí bí wàá gbó ṣe máa ń má orí, bẹ́ẹ̀ ló ṣe máa ń mọ ọmọ rẹ. ṣùgbọ́n tó o bá ti ṣe dèpinnu fún ọmọ yẹn, kò sí irú èpè tán lè fi ṣẹ́, ó tá dànù nìyẹn. Ifá tó ní ègún tán lọ bàràdúrà fún ewúrẹ́ yóò bímọ rẹ̀ yóò fi fépè bọ́, tewúrẹ́ bá bojú ẹ̀yìn yóò fépè félépè. bẹ́ẹ̀ ni o, àwọn ẹlòmíì dẹ́wà tó jẹ́ pé wọ́n á ti rí ògo ọmọ rẹ, tí igúnnugún wọn bá bà lóòlé, ojú rẹ̀ ó tòlé yóò tó oko, gbogbo ohun tó ọmọ rẹ̀ yóò jẹ gbogbo ẹ̀ ni wọ́n ti mọ̀. èké ọ̀kan ṣoṣo náà ni wọ́n sọ sí ọmọ yẹn, tán bá ti sọ sí ayé rẹ̀ bàjẹ́ nìyẹn. ṣùgbọ́n tó bá ti ṣe dèpinnu sọmọ yẹn, tọmọ yẹn bá fi lè gbọ́n orí ẹ̀, èpè lọ nìyẹn. lábẹ́ bákan náà ìwọ tó jẹ́ òbí àtàlágbàtọ́, máa ṣe ọ̀wọ̀ fọ́mọ rẹ o. kí nìkan tán ń pè ní ọ̀wọ̀? ọ̀wọ̀ ni yóò máa wọ́ ọmọ rẹ kúrò nínú ibi, á wọ́ kúrò, á fà kúrò, á yọ kúrò nínú ibi, eléyìí tí wọ́n ń pè ní protection. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ wípé ikú àìtọ́jọ́ ni wọ́n kú. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jẹ́ wípé ikú èsì ni wọ́n kú. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jẹ́ wípé fún ara ẹ̀ ló fẹ́ ṣe ara rẹ̀ rìn lọ síbi tí wọ́n ti pa. kò mọ̀, ó fẹ́ bọ́ọ̀rẹ́ ẹ̀ jáde, ó fẹ́ tẹ̀lé àwọn ọ̀rẹ́ ẹ̀, òun náà fẹ́ explore, òun náà fẹ́ ṣe nǹkan tọ́rẹ́ ń ṣe, ó fẹ́ bá àwọn peer group ẹ̀, ó fẹ́ bá wọn jayé. sọfẹ́ ni kọ́mọ ẹ máa mingu ni, ọmọ máa mingu, ṣùgbọ́n tọmọ rẹ bá ní ọ̀wọ̀ tó jingiri lára, ìjọ tí wọ́n bá mú lọ ṣe nǹkan tí ò dáa, ìjọ tí ó bá rin àrìn fẹsẹ̀ sí, ọmọ yẹn ò ní jáde ìjọ náà, àbí kí nǹkan kan dọmọ yẹn dúró. ìwọ òbí àtàlágbàtọ́, nǹkan tó tún lè ṣe fọ́mọ ẹ tó jẹ́ pé òun náà tún wá expensive, tó dẹ̀ jẹ́ luxury ilé ayé, tó yẹ pé tọ́mọ ẹ bá lò sára, gbogbo ayé náà máa fẹ́ràn ọmọ rẹ. wọ́n pè kankan ní ìrìhun. ẹ lọ bá àwọn àgbàlagbà, wọ́n mọ bọ́n ṣe máa ń ṣe. nítorí wípé àwọn òbí kan ti jèso àjàrà tó jẹ́ pé àwọn ọmọ wọn lè yín ó kan. ègún ìrandíran mọ́ gbàgbé pé ó ń bẹ ńlẹ̀ o, èpè ìrandíran mọ́ gbàgbé pé ó ń bẹ ńlẹ̀ o. èpè yẹn lè mọ̀ já ìwọ kó o pé mi wà òkè ń tèmi, ọmọ ti tiẹ̀ ń kọ́. wọ́n ní atakóró wọnú àdó, sótì mọ́ mẹ́wọ́ bíbẹ̀. ìrìhun kò ní jẹ́ kí nǹkan téèyàn kan bá ṣe kó hun ìwọ. wọ́n ní orí ara ọ̀run ò ní jẹ́ kó hun ara ayé. wọ́n ní mo ti jáwé ahùn, mo ti fi ṣe ìrìhun mi. ohun tẹ́nìkan bá ṣe kò gbọ́dọ̀ hun mí, ohun tèmi náà bá ṣe kò gbọ́dọ̀ hun mí. nínú ọ̀nà tó lè gbà fi tọ́jú ọmọ ẹ, tí wàá gbà fi jèrè ọmọ ẹ, eléyìí wà níbi bẹ́ẹ̀ o. eléyìí tó wá jẹ́ bábánbárí bẹ̀ ni pé ọmọ kékeré ẹnu lẹ́bọ o, àgbàlagbà náà ẹnu lẹ́bọ. ẹnu ló wọlé bàbá kan, ẹnu ló wọlé ìyá kan. kọ́ ọmọ rẹ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ sísọ. ọ̀rọ̀ ló bá yé ẹnìkan jẹ́ o. gbogbo mo lè wí, mo lè sọ, wàhálà ló máa ń dá sínú ilé ayé ẹ̀dá. jẹ́ kọ́ ọmọ rẹ mọ̀ báwo lèèyàn ṣe máa ń gbẹnu dákẹ́, báwo lèèyàn ṣe máa ń dákẹ́. tínú ẹ̀ bá dùn jù kó má sọ̀rọ̀, tínú rẹ̀ bá bàjẹ́ kó má sọ̀rọ̀, achievement ẹ̀ kó má share rẹ̀ fẹ́ anybody, kó jẹ́ káwọn èèyàn máa rí completion oríire rẹ̀.
ju kó jẹ́ wípé ó ti sọ fún wọn before ìgbà tó soríire lọ, nítorí pé àwọn etí kan ń bẹ etí wọn ò kì í gbọ́ ire, ìbànújẹ́ létí wọn fẹ́ gbọ́. Pàtàkì ẹ̀ ni wípé o need láti kọ́ àwọn ọmọ rẹ ní ìwà lẹ́wọ́ mi ènìyàn. Ifá tó ní àparí ìwòrán àràndúrà fún wa àti sábúrò lẹ́yìn orí kò ní burú títí tó fi dálẹ̀ ẹ̀fẹ̀, ìwà nìkan ló ṣòro, orí inú jẹ́ ọ̀dàkùn má ba tòde jẹ́. O need láti kọ́ àwọn ọmọ rẹ ní ìwà, fi ìwà kọ́ àwọn ọmọ rẹ, torí pé ìwà lọ bá àwúre. Téèyàn bá ṣí àwúre jù bẹ́ẹ̀ lọ tí ò bá ní ìwà asán ni. Gbogbo àwọn tí mo sọ sílẹ̀ pátápátá tó jẹ́ spiritual journey tí mo ní kẹ́ ẹ mú àwọn ọmọ yín rìn yẹn kẹ́ ẹ lè bá ṣe jèrè wọn, ẹ̀yin ẹ wò ó tọ́mọ yín ò bá tún níwà sí gbígbà téèyàn yín àgbàdo dà sẹ́yìn ìgbani o. Ní paríparí ẹ̀, àwa òbí àtàlágbàtọ́ kíkọ̀ pọ̀ lọ́wọ́ tiwa náà o, ẹ má ṣe ibi sọmọ ọlọ́mọ o. Téèyàn bá rò pé òun lè pa ìkùrọ̀ lójúgun ọmọlàkejì, wọ́n á pa lójúgun títí ẹ̀ náà o. Ohun téèyàn bá ṣe lónìí èèyàn ó jèrè rẹ̀ tó bá dọ̀la o. Ẹni tó bá ṣe ìgbọ̀nsẹ̀ sójú ọ̀nà á bá ẹṣinṣin lábọ̀ rẹ̀. Má fọmọ ọlọ́mọ ṣépè, má bá yọ ọmọlàkejì jẹ́, má bá wọn wí ìwà igi kì í gbábẹ́ igi yọrí. Ní tẹ́lẹ̀dùmarè bá fẹ́ ṣe fún ọ, ìwọ òbí àtàlágbàtọ́ ni yóò ṣe fún ẹ o. Tó bá pẹ́ títí igi ó rà, igi tó ya dójú ọ̀nà tó ní ká má kọjá, tó bá pẹ́ títí igi ó rà. Ipò wo ló wà lónìí ìwọ òbí àtàlágbàtọ́? Tó o bá ṣe dáadáa sọmọ ọlọ́mọ, wọ́n á ṣe dáadáa sọmọ títí ẹ náà. Àwọn òbí àtàlágbàtọ́, kí ni conclusion àti recommendation mi fún wa náà ni wípé lẹ́yìn tá a bá ti mọ ọmọ tá a bí nípasẹ̀ ẹsẹ̀ ntáyé tá a ṣe àbí àkọsẹ̀jáyé, ohun tó tún kù náà ni tá à ń pè ní ìtẹ̀fà. Eléyìí jẹ́ pàtàkì ṣùgbọ́n kò pọn dandan. Nítorí jẹ́ kí n sọ pé kò pọn dandan ni wípé gbogbo òbí náà kọ́ ló ṣe lágbára àti tọmọ ẹ̀ nífà. Nígbà tọmọ ẹ̀ bá jájú ọ̀nà, tọmọ ẹ̀ bá dénú ayé, tọmọ ẹ̀ bá wọn báyé ṣe ń lọ, ó máa tẹ̀fà fún ara rẹ̀. Ṣùgbọ́n òbí tó àǹfààní bá wà fún, òbí tó bá ní orí ọ̀fẹ́ láti ṣe, ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ká ṣe ìtẹ̀fà fún àwọn ọmọ wa. Kán lè mọ nǹkan tó jẹ́ ìwọ̀ tí àwọn á máa wọ̀, kán lè mọ báwọn ṣe máa gbégbèsè ayé àwọn tó fi dùn tí ó fi lóyin. Eléyìí tó wá jẹ́ papambarì nínú ọ̀nà tá a lè gbà fi tọ́jú ọmọ tá a fi jèrè wọn, òun ni kárí bá ń dáfá adẹ̀ ń rúbọ o. Torí ó ní bóni ṣe rí ọ̀la kì í rí bẹ́ẹ̀ ní babaláwo dífá ọ̀rọ̀ ọ̀run. Àwọn òbí àtàlágbàtọ́, a lè ní ọmọ 5, ká lọ́mọ 10, ká lọ́mọ 2, ká ní 3. Kò pọn dandan ká dáfá lẹ́yọ kọ̀ọ̀kan fọ́mọ kọ̀ọ̀kan. A lè dá papọ̀ pé gbogbo àwọn ọmọ wa yìí báwo ni nǹkan ò ṣe ní ṣe wọ́n, báwo ni ibi ò ṣe ní pàdé wọn, báwo ni wọ́n ṣe ní ṣe kòǹgẹ́ aburú táburú ò ní ṣe kòǹgẹ́ wọn. Kásàrí pé à ń dáfá adẹ̀ ń ṣẹbọ o lórí àwọn ọmọ wa. Ifá jẹ́ ká mọ̀ pé pàtàkì ẹbọ rírú kò kí ń ṣe tá a lè fọwọ́rọ́ sẹ́yìn. Ifá tó ní àfi méjì ń jà lọ́jọ́ ìgboro mẹ́kun wa sọ́wọ́ jẹ wọn dáńdáru. Àfi méjì ń jà lọ́jọ́ ìgboro mẹ́kun wa sọ́wọ́ jẹ wọn dáńdáru. Adúbáfẹ́ni tí ń rúbọ, abùfẹ́ni tí kì í rú. Ifá lẹni tí ń rúbọ agbóbi olúyẹyẹ ń tuyẹ, ẹni tí ń rúbọ agbóbi olúyẹyẹ ń tuyẹ. Wọn agbóbi àwọn àgbà kan tán fún ọmọ owó sóńdè sọ́run, ọmọ owó gbogbo dábẹ́rẹ́, abẹ́rẹ́ gbó odò kínní. Ẹni tí kì í rúbọ adìgbì ńlẹ̀ ẹ̀bọ̀ làwọn fi sanra. Mínídà tòbí tó bá fẹ́ kọ́ ọmọ òun ṣe dáadáa, kọ́ ọmọ òun wúlò, a máa dá, a máa rú, a máa ṣètò. Lẹ́yìn tá a bá ti wá ń dá, tá a ti ń rú, tá a ti mèwò àwọn ọmọ wa, ìtókùn náà ni ká máa ṣàkóso. ẹ má jẹ́ ká bá wọn pa òwe ọmọ olórí ò ní jìn sí kòtò, torí pé kàkà kọ́ ọmọ olórí ó jìn sí kòtò, mọ̀nàmọ́ná ó ṣiṣẹ́ ìmọ́lẹ̀ rẹ̀, ọmọ olórí ó kọjá. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ olórí ló ti já sí kòtò ayé, ọ̀pọ̀lọpọ̀ ọmọ olórí ló ti bọ́ sínú odò ayé tó dùn ayé ti gbé wọn lọ, ọ̀pọ̀lọpọ̀ ọmọ olórí ní iná ayé ti jó wọn, iná ayé ò ní jó àwa. Ẹ jẹ́ ká rántí òun tó sọ pé Ọlọ́run bẹ, òun ló ń pa gíléńtì o. Ìgbìyànjú ní gbọmọ àwọn là. Àwọn òbí àtàlágbàtọ́, ìgbìyànjú ò là ń gbà lórí àwọn ọmọ wa, kí là ń ṣe lórí àwọn ọmọ wa. Ẹ má jẹ́ ká jókòó tẹ́tẹ́rẹ́, ayé yóò dúró. Ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ká sáré ká má bàa sáré o. Ẹ jẹ́ ká febi panú ká má bàa ṣe febi panú lórí àwọn ọmọ wa. Ẹ jẹ́ ká làágùn ká má bàa padà làágùn lórí àwọn ọmọ wa. Ọwọ́ tó ṣẹ́gun sí ni yóò jádùn ọbẹ̀. Ifá tó ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ́ mímu, lọ́tọ̀ọ̀tọ̀ lọ́mọdé fún ló tuntun sẹ́nu. Ó ń torí ni torí, ó ń torí nítorí, ó ń torí tá a bá nílà fọbàmọ́ kí ló dènà jẹ́ kó lè fún ọ̀tọ̀ọ̀tọ̀ tanilọ́rẹ. Adúá fún olówó, abù fún ọlọ́rọ̀, abù fún ọlọ́mọ. Olówó kú owó rẹ̀ run, ọlọ́rọ̀ kú ọ̀rọ̀ rẹ̀ fàya parapara bí ọwọ́ aṣọ. Èrò pé èrò ọ̀fà ẹ̀ mọ̀ páyé ọlọ́mọ nìkan ni ò ní run. Téèyàn bá tọ́jú ọmọ bó ṣe kéèyàn tọ́jú ọmọ yẹn, ìgbésí ẹni yẹn ò ní run, èèyàn á dẹ̀ máa jèrè ọmọ. Gbogbo yín ẹ̀ ní fẹ̀yìntì kẹ́ sunkún ọmọ. Tẹ́ bá ti ń wo fídíò yìí, ẹ máa share rẹ̀. Alágbára jọ̀wọ́ máa rọra.